lọ gbogbo àgbákò tí ẹ máa fi ń ṣèyàn èmi náà ni wọ́n máa fi ń ṣèyàn tá bá fẹ́ rán àgbákò èmi náà ni àgbákò tí gbogbo àwọn èèyàn máa rán sí gbogbo èèyàn so bẹ́ẹ̀ lẹ́sìn bó lẹ́sìn fẹ́ dá mi mú àgbákò gangan ìrè o ṣé ẹ fẹ́ rán àgbákò sí àgbákò ni ṣé ó possible pé kéèyàn rán àgbákò sí àgbákò gangan. ẹ̀yin tèmi arábìnrin tí a mọ̀ sí OJUABE ó ti jáde ó ti sọ̀rọ̀ ó ti fún gbogbo àwọn tí ó ń bá Ìyábọ̀ Òjó fà á àwọn Lizzy Anjorin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fún wọn lépè ò lóyún orí fídíò tí ẹ̀ ń wò yìí arábìnrin yìí yóò fi ẹ̀hónú rẹ̀ hàn nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká wo fídíò náà. nígbà tó pè mí náà ni àgbákò tí wọ́n fi ń ṣe gbogbo èèyàn mo wá wò wọ́n mo wá skóòlù mo wá rí gbogbo wọn Ìyábọ̀ Òjó yẹn kí ló ti ara ṣe báyìí kí ló ti tẹ́lẹ̀ bọ́ọ̀ ṣe ń sọ̀rọ̀ sí ní ìgbésí ayé rí ó mọ̀ dàrú sí tó bá ṣe ń sọ̀rọ̀ rẹ̀ láburú ìgbésí ayé rí ó mọ̀ dàrú ìgbésí ayé rẹ̀ àtọwọ́ yóò mọ̀ dàrú ìjọ tẹ bá ti ń sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó lọ́nà tí ò dá lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ẹni bá ti ń sọ ayé rí ó mọ̀ dàrú ìgbésí ayé rí ó mọ̀ dàrú iṣẹ́ rí ó mọ̀ dàrú ọ̀nà rí ó mọ̀ dàrú àdàbí ló kù tí ìbá ṣòun ló kọ́kọ́ àdàbí tí ìbá ṣòun ló tó kíní yẹn start padà nígbà tí wọ́n ti sọ ọmọ yẹn àdàbí ló kù àdàbí tí kì í bá ṣòun àti tòǹtò díkẹ́ olókù tí ó fi tó fi jà tí gọ́ọ̀mẹ̀ntì tó fi tó kíní yẹn ṣe lókù àdàbí yẹn ó ti tó fún ọ tí ó mọ jà rìnrìn nínú ìgbésí ayé ẹ where were you bunch of nuisance bunch of ingrates ẹ̀yin olórí burúkú ẹni òfò yìí èmi ò mọ̀ yín rí ṣùgbọ́n gbogbo ìwọ tó bá ń gbé Ìyábọ̀ ṣépè tó ń ro aburú sí lórí ọ̀rọ̀ justice for Mohbad tó dùn lórí establish padà gbogbo yín ẹ̀ ní kéèyàn láyé yín jálajàla nígbésí ayé yín ò rí pátápátá àdàbí tó bá jẹ́ yí pé ẹ̀ sí ń bẹ̀ nígbà tí wọ́n sin Mohbad lókù tẹ́ ẹ̀ ṣe nǹkan kan tá a bá sọ àkù kí ló dé kí ló lè fún yín téèyàn bá ń bá yàn jà téèyàn bá láìkì èèyàn ọ gbọ́dọ̀ rí n tó ṣe tó dáa kó keep quiet ọ gbọ́dọ̀ kódà kéèyàn yé tẹkẹni yẹn jẹ́ ọ̀tá èèyàn àìmọye àwọn tó jẹ́ pé èèyàn lè má jọ bọ ohun tó ọ̀rọ̀ tó bá ṣe ọ gbọ́dọ̀ ẹjọ́ ẹ bá mi power tap o ẹjọ́ o wọ́n wá ń fún wọn náà ní 5,000 10,000 wọ́n wá ń fún ọ lówó láti fi lọ mọ́ báyé rà wọ́n ti mọ̀ páyé rẹ̀ ti bàjẹ́ náà tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé lórí burúkú ni ọ́ tẹ́lẹ̀ àtẹ̀yìn tí wọ́n ń sponsor àtẹ̀yìn tẹ́ ń sponsor èèyàn wọ́n ti mọ̀ pé lórí burúkú ni ọ́ tẹ́lẹ̀ wọ́n wá ń lò ọ́ ní instrument 2,000 5,000 kọ́ ọ fi tàgbésí ayé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ anybody tó bá attack Ìyábọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad generational curse ó ti wà lórí rẹ̀ kò sí ẹni tó lè wẹ̀ ọmọ yẹn wú ẹgbẹ̀rún Ọlọ́run lórí burúkú nìyí olórí burúkú nìyí olórí burúkú ẹni bí nìyí olórí burúkú where were you nígbà kan bẹ́rí ọmọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ wá jáde tẹ́ sí justice where were you olórí burúkú ni most of yín ayé yín ò ní dá sẹ́ kí lẹ fẹ́ ṣe fún mi olórí burúkú nìyí tó wá di pé ẹ bá múra sí justice of Mohbad ta ni ó start justice of Mohbad who started it. The father already buried the son already. They were there. The family already buried that son. It was Ìyábọ̀ that shouted. Ẹgbẹ́ra, ẹ jẹ́ ká wo ikú tó pa. Ẹ jẹ́ ká ṣe báyìí. We were all there. We watched that thing. Ó wá ti di justice yín. Ìyábọ̀ yẹn ni gbogbo yín wá ń gbé ṣépè. Gbogbo ẹ̀yin tẹ́ gbé ṣépè. Orí ara yín lẹ fi gbé pè yín. Ilé rẹ̀ lẹ́jọ́. Ilé ọba tó jó. Ẹ wà ló. Ẹ̀yin lẹ́jọ́ lé ẹ̀. Ẹ̀yin lẹ́jọ́ lé Ìyábọ̀. Olórí burúkú ni yín. Ẹ̀yin lẹ́jọ́ lé ẹ̀. Ẹ̀yin lẹ́jọ́. Olórí burúkú ọ̀tẹ̀ ti balẹ̀ ayé yín jẹ́. Ayé yín ti bàjẹ́ ẹ̀yin lẹ jó ilé ẹ̀ ẹ̀yin lẹ lọ jó ilé ẹ̀ ẹ̀yin lẹ jó ṣọ́ọ̀bù ẹ̀yin lẹ fẹ́ ẹ̀yin lẹ jó ṣọ́ọ̀bù àbí bọ́lẹ̀ ti dé lẹ́jọ́ ẹ̀yin lẹ jó hatred kí ló ní kò wá gbọ́dọ̀ kó ipò àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láyé àwọn ànábì kò sí òjíṣẹ́ Ọlọ́run kankan tí ò rí àdánwò kò dé stop wọn láti máa jíṣẹ́ Ọlọ́run lọ and I told you this is not about you can shut ẹni tí kìíní ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ kó máa jà fún injustice bá wà
kò lè stop ẹ̀ kódà tí o tó bá kú last breath lẹ́nu ẹ̀ injustice ni ó máa fi jà fún the hatred what is the hatred for ṣé Ìyábọ̀ ló ní káyé tí ẹ mú dáa ni ṣé Ìyábọ̀ ló kó bọ̀ wọ lórí burúkú tó ọ̀gẹ̀rẹ̀ ọmọ ni sọ ló bọ ọkọ kádàrá rẹ ni kí ló dé tí ẹ wá ń project ara yín sọ ló ní kí ìgbésí ayé rí ó mọ̀ dáa sọ ló sọ fún pé káyé ní ó mọ̀ dáa ni àbọ̀ ló sọ ìgbésí ayé ní ibẹ̀ ṣe rí yẹn. And when I see a lot of women coming for Ìyábọ̀ I wept. Mo ti wà lórí kíní màmá lọ káàkiri mọ̀ wù wọ́n báyìí ẹ lọ mọ̀ wù àwọn tó ń sọ pé Ìyábọ̀ bò lọ ṣe rí mo wá wo ilé ayé mo wá ní ẹ̀bẹ̀ rí ilé ayé èlò lẹ ti ṣe fún Ìyábọ̀ èlò lẹ ti ṣe ojú àwọn ànábì Ọlọ́run orí jù bẹ́ẹ̀ lọ kò sí ẹni tó fẹ́ máa tó máa wà tó máa jà fún lórí òótọ́ tí ò ní rí ìdààmú kò sí bó ṣe fẹ́ ṣe kò sí bó ṣe fẹ́ máa jà tó ò ní rí ìdààmú nígbà tí Oríyọmí Àmsá ti dé ó rí ìdààmú tiẹ̀ ọ́ rí dà kò sí bó ṣe fẹ́ ṣe Ọlọ́run nìkan lọ́ba tí ó lè yọ lọ́wọ́ kò sí. You can't be helping people and you will not expect attack from anyone. These are the things tó jẹ́ pé ìwọ gan yóò fi jẹ́ kó ọmọ bọ́ ṣe rí nínú ìgbésí ayé. O lè máa help èèyàn, o lè máa jẹ́ voice of the people. Kó o máa expect pé kí wọ́n wá attack it. There's no how. Sẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú ilé Ìyábọ̀ tó jóná. Either physically, either by calling, abádàmọ́ gbogbo yín lẹ́ jóná láìpẹ́. Gbogbo yín o tó bá lọ́wọ́ nínú bí ilé rẹ̀ ṣe jó ọ̀rẹ́ kó mo sọ fún ọ. Mo wòran mi ò sọ kíní fún ẹni yẹn tí mi ò sọ̀rọ̀ báyìí rí gbogbo yín pátá lẹ́ jóná pátápátá torí mo mọ̀ pé ẹ lọ́jọ́ sọ́ọ̀bù ẹni enviness lẹ fi jó enviness lẹ fi jó lórí kéèsì Mohbad lórí kéèsì ọmọ ọlọ́mọ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ èyí sóun ló bí Mohbad ọmọ ọlọ́mọ ló jà fún kò sí tó kàn bẹ́ẹ̀ ṣùgbọ́n màá mi nu nígbà mo nírú ẹ̀ níyàlé ìwà ní mọ̀rú ẹ̀ màámi a máa na a lọlé yóò lọ nà ẹni tó bá na ọmọ ọlọ́mọ ládùúgbò lọ́nà tí ó yẹ màámi máa ń ṣe ìwà màámi ló ní màámi lè kó ọmọ 30 sọ́dọ̀ tó bá ti ń jẹun kán máa jẹun ìwà màámi ló ní èmi parọ́ ìkíní yẹn sì wà ó pọ̀ ní ara mi débi tèmi báyìí double dose ni